sáré títí ṣùgbọ́n gbogbo owó tó ná ó dín díẹ̀ mílíọ̀nù 10 ni o. ajá àgùn ní kinní yẹn bí a bá róògùn kan tó bá gbóná lónìí tó bá ṣe é láàrin ijọ́ 10 ijọ́ 9 kíni wọn kàn tún sọ́wọ́ wá ni yóò tún díje mbà. wàá pàdé bàbá kan Kòròdú ìyẹn wàá fọkàn ẹ̀ balẹ̀ pé ìtọ́tọ̀ ń tọ̀ yìí sojú lásán tí wọn bá bọ̀ pèsè òkété 21 òkété káwọn ìyá mi ọ̀bá gbà ó sì máa tọ̀ ọ́ lé náà ni àwọn ní ọmọkọ̀ rẹ lọ bá wọn lọ ṣẹ̀ punishment tí wọ́n sì ń fún ọ ni wípé kó tọ̀ ọ́ lé wọ́n bá fáwọn ìyá mi ń bribe òkété 21 ní a bá tú u lẹ̀ ló bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbo wá ni eléyìí ti wá wọn ní kòkòrò tí ń jẹwé arewé ní gbé kòkòrò tí ń jobi ara obì lọ́wà ẹ̀ńtọ́ gbọ́kọ rẹ̀ ní í ṣe ọ́ wípé kọ́mọ̀dé bẹ̀ mọ́ ọkọ tí bí tiẹ̀ ti sá lọ ńgbà tó ti di yààyà ìtọ́jìnbà ẹ̀yin ẹja ṣe báyìí ẹ máa double tap lórí TikTok Kola Olootu live ẹja fún èèyàn 10 ẹja fáwọn 10 ẹja 100,000 fún èèyàn 100,000 péré ni o kì í ṣe 100,000 lórí Facebook 100,000 lórí TikTok 100,000 ó jẹ́ 200,000 àti 50,000 fáwọn òpó àwọn tó bá tún pè lẹ́yìn ètò lórí fóònù náà ká fún àwọn yẹn ní 50,000 kó jẹ́ 300,000 ẹ lọ́ máa share ẹ̀ kí ni déètì èní ẹ share rẹ̀ sí 40 times 40 years anniversary Kola Olootu ẹ̀bùn rẹ̀ ti sọ̀kalẹ̀ títí a fi wọ́ọ̀lù báyìí láàmú ha owó láàmú ha ẹ̀bùn ẹ máa share ẹ̀ 40 times tó o bá sì ti ń share rẹ̀ tán kọ́ ọ máa sọ pé o ti share rẹ̀ o ìyẹn lórí Facebook máa like ẹ̀ kọ́ ọ máa double tap lórí TikTok lórí TikTok ẹ double tap ẹ like ẹ̀ 100,000 káfíyẹn sì fàjẹ́ ìyá ò ní nǹkan kan ṣe pẹ̀lú 1 million tó wà lórí TikTok àti Facebook o ọmọ yìí gbìyànjú fún mi pọ̀ sínú owó ní fàárí ó gbé ẹyin TikTok mi láti ilẹ̀ ó gbé láti 3,000 àbí kí ni ó wà ń bẹ̀ 4,000 ó sì ti gbé wọ fa 1.1 million. Ó tún gbé Facebook mi náà òun náà ń kànlẹ̀kùn 1 million báyìí òun náà ó gba mọ́tò iṣẹ́ téèyàn bá ń ṣe àmọ́ fún ní wúrí lórí ẹ̀ àkàn mọ̀ pé òun sì káwọ́ gbéra òun gan tóun invite àwọn èèyàn wá àwọn akálukú ń gba 1 million òun ọ̀ wá ní gbà nǹkan. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà bàbá ń sọ fún wípé kó ṣọ́ra rẹ̀ o lọ́ba tún pé ọkọ ọ̀rẹ́ rẹ̀ Ọlọ́run ti bóun ṣe o Ọlọ́run ti gbogbo òun ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o gbogbo ń tà ń gbé gẹ̀gẹ̀gẹ̀ tọ́ Ọlọ́run ti bóun ṣe o òun ti jàjàbó ń tòun o lọ́kọ̀ náà bá tún máa sọ méjì nù nylon bag kó wọ́n wá yẹ̀ wò jọ́ kìíní kọ̀tọ̀ jọ́ kejì kọ̀kọ̀tọ̀ jọ́ kẹta kọ̀tọ̀ lọ́ba tún di pé ọkọ ò tún lọ lé mọ́ ntí ìyá kínní wá ṣe yìí torí nígbà ó débẹ̀ àlè rẹ̀ sọ fún pé ọwọ́ ìyàwó yín la bá ń gbogbo bí ọ̀rọ̀ àfúntọ́ wá ṣe yọ́ dá mi mọ̀ ìwà ní lọ lé mọ́ rárá mo kọ́ lè ń lẹ̀ fún òun àtọmọ rẹ̀ òun àtàwọn ọmọ rẹ̀ mo bùn wọ́n léwu nígbà tí ò tiẹ̀ wá lọ lé mọ́ rárá mo rò pé ìyàwó tún sunkún bá ẹ̀ńtọ́ lọ bá tẹ́lẹ̀ pé alágbára ìyá onítọ̀ yùyùyù wọ́n mọ̀ ní ọ̀tọ̀ lé mọ̀ ó ní ẹ̀ńtọ́ lágbára làwọn ó fi ṣe ẹ̀ńtọ́ lágbára làwọn ó ṣe fún un ńlọ lágbára tí wọ́n ó ṣe fún un.
lọ́ba di kọ́mọ jí kárọ̀tì lórí Haúsá tí ń kéré lọ gbogbo nǹkan náà dandan kọ́ lọ lè máa jí kó tó bọ́síkọ̀rọ̀ ọ lọ lé àwọn oníbọ́síkọ̀rọ̀ tí wọ́n ń ta bọ́síkọ̀rọ̀ kì í wọ́ o yóò sì jí kọ́ stéńbẹ̀ yóò sì fi wọnú báàgì wọn à nà. ibi wàhálà rẹ̀ tún ti rúnu obìnrin ẹ máa share ẹ share kọ́kọ́ milẹ̀ tọ́ ọ bá rẹni tí ń bọ̀ ọ́ ṣiṣẹ́ láàárọ̀ yìí tó jẹ́ professional tó fọwọ́ tó da handle ṣẹ́ rẹ̀ wọ́n náà ṣe kóríyá fún jẹ́ kórí rẹ̀ ọ́ yá jẹ́nu rẹ̀ ó dùn jórí rẹ̀ ọ́ yá tẹ́lẹ̀tẹ́lẹ̀ January ni mo sọ wípé a máa fún sínà mọ́tò ọwọ́ tó gbé yìí ọwọ́ tó lágbára tó dùn mọ́ wa nù ní látàárọ̀ yìí lọ Camry àti yọ̀ǹda rẹ̀ fún ọ lọ́fíìsì àká ntọ́ bá wù ọ́ ó fi rọ a yọ̀ǹda rẹ̀ fún ọ bí ọ̀fíìsì àká rẹ̀ kọ́mpínì bá yẹn rí epo $617 lépo báyìí o bọ́ bá wù ọ́ bá a mọ̀ gbé lọ kù bá a mọ̀ níbo ní tiẹ̀ níbo ní dérò ń lọ. èyí ò dúró bẹ́ẹ̀ àwògede ń gbé ìwọ lọ sí àẹ̀ kó o rí fíìmù wò ẹ̀yin lẹ́gbẹ́ mi débi mọ́ wà ẹ̀mí ò gbọ́dọ̀ gbàgbé yín láti bí kò sí nǹkan kan tá a ti jọ ń bá a bọ̀ nímọ̀ pé òkìkí mo níjọ́ náà kò sí nǹkan kan lọ́wọ́ mi ṣùgbọ́n lónìí Ọlọ́run fún mi lókìkí ó fi ń tẹ̀yàn fi lo òkìkí ó fi kún fún mi. 1 million lórí TikTok 1 million lórí Facebook. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà obìnrin yìí bẹ̀rẹ̀ sí ní jalè ó ń jalè káàkiri lọ́ba tún padà lọ bá bàbá sọ fún un wípé tí ó bá ní jalè mọ́ láyé oníṣègùn ló lè sọkọ àbíkú o òun ọ̀fẹ́ bàbá ìṣègùn lòun ọ̀fẹ́ odidi gírádùétì ọ̀gá pátápátá ń bisẹ́ tí ń lo káà méjì tó ní dráìfà tó ní gbogbo ẹ̀ èmi mo lè fi ọtí wọn gbọ́n gbogbo rẹ̀ dandan kúrò lára rẹ̀ gbogbo tí wọ́n bá ń sàásì ọ kí n bọ́ fara gbádànù kọ́ ọmọ jí làárọ̀ kí n kọ́kọ́ mọ fèsù ṣàdúrà fún ọ kọ́ gbẹ́sẹ̀ orí èṣù ẹ̀ ń bá sa nǹkan sí ọkọ́ dàlé lórí ó ní dádì òun ti fara mọ́ ọ ṣé kọ́ wá fẹ́ bàbá òun ṣègùn àbí kọ́ mọ́ fẹ́ bàbá ń lóhun ó ṣe tí ò ní jalè mọ́ ó lè kọ̀tọ́ ní máa jà o ó lè wò fẹ́fẹ́fẹ́fẹ́ ẹni tó lówó lákàntì yóò wọ bíi supamákẹ́ẹ̀tì yóò sì jí nǹkan bẹ̀ àní a máa jí mílíìkì ilẹ̀ fi ṣe mílíìkì ní gbogbo provision nílé rẹ tó mú tán yìí ayé ò ní ṣe yín ẹ̀ ní ṣe déédéé èṣù ẹjẹ́ ń ṣe ẹnu déédéé síbí ń bì tó ráwọn àlejò pọ̀ Ifá ló dògbòǹdá Ọ̀rúnmìlà yóò kìkì kàn.